Ailakojo Gbogbo TV Itosona. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Wọ́n ní bẹ́ẹ̀rí bá jí àṣebàfúlú bó bẹ́fọ̀n bá jí àṣebàfúlú ọ̀dàn. Bí lékelèké bá jí agbọ̀nyẹ́ pìpì àṣebà fún Olódùmarè. Olódùmarè, ìbà rẹ ni mo ṣe o. Ọba àkọ́kọ́, ọba ìgbẹ̀yìn. Arúgbó ọjọ́, bàbá lọ́jọ́ gbogbo, ìbà rẹ ni mo ṣe. Dókítà ìgbàanì, èmi ni tí ń jẹ́ èmi ni, ìbà rẹ ni mo ṣe Elédùmarè. Ẹlẹ́bùrú ìkẹ́, àlà funfun gbò tí kò lábàwọ́n, ìbà rẹ ni mo ṣe Olódùmarè. Góòlù iyebíye, gbàmùgbàmù, hẹ̀rìmọ̀hẹ̀rìmọ̀, Olódùmarè, ìbà rẹ ni mo ṣe. Iná lójú iná lẹ́nu, jàbáàrù oníbó ọrẹ, kìkìdá ọlá, ìbà rẹ ni mo ṣe Olódùmarè. Mímọ́ mímọ́ ni tolúwa mi, láyé àti lọ́run kò sẹ́ni tá a lè fi ọ́ wé. Olúwa àwọn olúwa, ó jọba láyé jọba lọ́run. Paríparí ọlá, rẹ̀pẹ̀tì tí kò lè pín. Sàlámù tí ń fẹ́dà nígbésí ayé àlàáfíà gbé. Ubangiji sẹ́ríkí dúníà. Wúrà iyebíye, yagbóyajù ọkùnrin ogun. Wúrà iyebíye, yagbóyajù ọkùnrin ogun, ìbà rẹ ni mo ṣe Olódùmarè. Gbogbo ẹni tí ń wò mí, ẹ bá mi gbé títóbi fún ọba ńlá, ọba tó ju gbogbo ọba lọ. Wọ́n ní ẹkú ilé làákàrà alé, ẹ káàbọ̀ ń tèrò ọ̀nà. Ẹni tí kò kí ni kú ilé, irú wọn sì máa pàdánù ẹ káàbọ̀, ni mo fi ń kí gbogbo ẹ̀yin onítèmi, ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé wípé ẹ kú ilé o, ṣé dáadáa làdé wa bá yín, ṣàlàáfíà lẹ́wà. Láǹfààní ẹ̀yin tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wo fídíò wa rèé. Orúkọ tèmi ni Al-Sheikhil Ma'rufi, ìgbàláyé ẹni Ọlọ́run dá, àlùjọ̀nú ọmọ bàbá ńlá rò. Ìránṣẹ́ Olódùmarè, adé sí wọn lọ́rùn bíi tógúntógún. Tàná òjò tèní òjò tàná, nígbà tó já sí wípé iṣẹ́ tá a rán gùn ni kó jẹbọ, èyí tá a fi rán kálàmàgbò ni kó dòkú èèyàn. Iṣẹ́ torí fi rán wa náà la kúkú ń jẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bá wa fìfẹ́ wo àwọn fídíò wa, tẹ́ ẹ tún bá wa kọ́mẹ́ǹtì, tẹ́ ń bá wa ṣíà rẹ̀. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ láíláí, ọwọ́ tẹ́ ẹ fi ń bá wa ṣíà rẹ̀, àkàndùn ò ní mú yín lọ́wọ́ òun. Ètò tó ń dé sétí ìgbọ́ yín náà ní Ìtọ́sọ́nà. Ètò tí ó máa já ìdè, tí ó máa tú ìdè, tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn sí wa nínú ètò ìgbésí ayé wa. Ní kúkúrú, ètò tó ń tún ìgbésí ayé ọmọ ẹ̀dá ṣe. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ máa bá wa ká lọ. Kí n tó máa tẹ̀síwájú, tẹ́yin bá fẹ́ rán aṣọ yín, tàbí ń fẹ́ dry cleaner tó lè bá yín ṣe àtúnṣe aṣọ yín tó máa pákéjì rẹ̀ tó máa dà gẹ́gẹ́ bí tuntun. Àlùbáríkà Tailor, òun ni kẹ́ ẹ kàn sí. Àwọn ni wọ́n lè bá yín rán aṣọ yín kó rẹwà, kó dùn ún rí, kó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́. Nọ́mbà wọn náà lẹ ti ń wò lójú móhùnmáwòrán yìí, ẹ kàn sí wọn, wọ́n ń bẹ lórí WhatsApp, ẹ bá wọn sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí Ìtọ́sọ́nà lètò. Kí ni tá a máa ṣàbẹ̀wò rẹ̀ lénìí? Òun náà ní ìfàsẹ́yìn àti àìlákójọ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pátá, kí n tá a fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ lénìí nìyẹn. Mo gbà á ládùúrà síwájú wípé kí Ọlọ́run bá mi mú ogun ìfàsẹ́yìn àti àìlákójọ kúrò nínú ìgbésí ayé gbogbo ọwọ́ kọ̀ọ̀kan tó máa bá mi share fídíò yìí àtàwọn tí wọ́n tún máa repost ẹ̀. Ìfàsẹ́yìn àti àìlákójọ, àìsàn burúkú làwọn méjèèjì jẹ́ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n níwọ̀nba ìgbà tó o bá ti mọ ohun tó ṣe òkùnfà ìṣòro wá sínú ilé ayé rẹ, ó di dandan kó o borí ogun náà.
àti wípé dúró náà ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ̀ wípé ìwọ gangan ló ń ṣe òkùnfà ìṣòro àtàìlákojọ àti ìfàsẹ́yìn sínú ayé ara rẹ gan. ò ń bi mí pé lọ́nà wo ni? ẹ wá nǹkan fìdílé kẹ́ máa farabalẹ̀ bá wa bọ̀ nítorí ẹni bá lọ náà ló bá kú. àìmọ̀kan máa ń fa wàhálà sínú ìpín ìṣẹ̀dá ayé ọmọ ènìyàn. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bẹ́ẹ̀dá kò bá ṣiṣẹ́ tọ ìràwọ̀ ayé rẹ̀ ó ṣeé ṣe kí wàhálà ó wọnú ayé ẹni bẹ́ẹ̀. Itosona. fún àpẹẹrẹ bẹ́ẹ̀dá kò bá ṣiṣẹ́ tọ ìràwọ̀ rẹ̀ ó ṣeé ṣe kí wàhálà kó wọnú ìgbésí ayé irú ẹ̀dá bẹ́ẹ̀. ẹ ṣèyẹn lákọ̀ọ́kọ́. ọ̀nà kejì náà ni wípé bí ẹ̀dá bá ń ṣe àwọn nǹkan kan tó tako kádàrá rẹ̀ wàhálà ló ń fà lẹ́sẹ̀ tó sì máa wọnú ayé irú ẹ̀dá bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, àṣìyàn ìyàwó nígbà mìíràn a máa fa wàhálà àti ìdààmú sínú ayé ẹ̀dá. ẹlẹ́ẹ̀kẹrin, gbígbé ìgbésẹ̀ lórí ohunkóhun láì béèrè lọ́wọ́ kádàrá ó lè padà yọrí sí wàhálà nínú ìgbésí ayé ẹ̀dá. ẹlẹ́ẹ̀karùn-ún, bí ẹ̀dá bá ń gbé inú ilé tàbí ìlú tí kò bá kádàrá rẹ̀ mu eléyìí lè ṣe okùnfà wàhálà sínú ìgbésí ayé irú ẹ̀dá bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹfà, bí ẹ̀dá bá ń gba lóònù tí a mọ̀ sí owó yíyá tí kò dẹ̀ bá kádàrá irú ẹ̀dá bẹ́ẹ̀ mu ó lè ṣe okùnfà wàhálà sínú ìgbésí ayé irú ẹ̀dá bẹ́ẹ̀. àti wípé jẹ́ kí n tiẹ̀ pè ẹ́ ṣàkíyèsí kan. ǹjẹ́ wọ́n ní ìfura tàbí àkíyèsí wípé àwọn àsìkò tó o bá ń yá owó tó o gba lóònù láti fi ṣe business kò kì í fi bẹ́ẹ̀ sí àkójọ púpọ̀ fún ọ lásìkò náà. kàkà bẹ́ẹ̀ náà gbèsè ló máa ń tún fẹ́ parí rẹ̀ fún ẹ. àní ǹjẹ́ ìwọ tiẹ̀ ṣàkíyèsí wípé àsìkò ìgbà tó o bá lọ yá owó tó o lọ gba lóònù àti rí owó náà dá padà ó máa ń fẹ́ nira púpọ̀ fún ọ. kò bá ìṣẹ̀dá rẹ mu ni. wọ́n ọmọ ìyá mi ológo ọmọ ni ẹ́ o ológo ọmọ ni ẹ́ tààrà. ṣùgbọ́n àìṣàwárí ara rẹ àti àìlákèésí lórí ètò ìgbésí ayé rẹ òun gangan ló ń fa ìṣòro sínú ayé rẹ. eléyìí kì í ṣe wípé bóyá ọ̀tá ń dààmú rẹ o. ìwọ gangan nìṣòro ayé ara rẹ. èyí sọ wípé kò sáyé o, ayé ń bẹ ènìyàn sì ń bẹ pẹ̀lú. ẹni tó bá sọ páyé ò sí irú ẹni bẹ́ẹ̀ ti kú wọn ò tí ì gbé e sí ni. ìwọ́n nǹkan tí mo kàn fẹ́ kó yé wa láàrin náà ni wípé kì í ṣe gbogbo ìṣòro náà ní ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ ayé. nígbà mìíràn àwa náà máa ń jẹ́ òkùnfà ìṣòro fún ara wa látara àìlákíyèsí. ìwọ ni kó o kọ́kọ́ ṣe àwárí ara rẹ kí o sì ṣe àkíyèsí irú ẹ̀dá tó o jẹ́. kó má lọ já sí wípé ìṣòro tí wọ́n ń kojú tó ń pè ìyá Táyé ni ìyá Kẹ́hìndé ni kó má lọ jẹ́wọ́ náà gangan fún ara rẹ ló ń fa ìṣòro sínú ayé ara rẹ. because tó o bá ṣàwárí ara rẹ o ò lè mèyí tí ń ṣe nínú méjèèjì bóyá àfọwọ́fà ara rẹ ní o àbí nǹkan míì. àti wípé nígbà mìíràn ó lè fún àwọn ọ̀tá láyè tí wọ́n tún fi dìpọ̀ ìṣòro ayé rẹ. torí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn àwọn ni wọ́n pòwe nílẹ̀ Yorùbá tí wọ́n wí pé bí ògiri ò bá lanu aláǹgbá ò lè kó sí i. gẹ́gẹ́ bí àfikún nígbà mìíràn náà àlákàlà máa ń fa ìfàsẹ́yìn àti wàhálà sínú ìgbésí ayé ẹ̀dá o. pàápàá jùlọ tí ẹ̀dá bá ń sùn ní ọ̀nà tó tako ìràwọ̀ rẹ̀ ó ṣeé ṣe kí wàhálà àti ìfàsẹ́yìn ó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ o. díẹ̀ nìyí lára àwọn àlákàlà tó máa ń ṣokùnfà ìfàsẹ́yìn bẹ́ẹ̀ nínú ayé ẹ̀dá. bí ẹ̀dá bá lálàá wípé òun wọ aṣọ skul tí òun ti jáde láti nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wá tóun wá lálàá lójú àlá tóun bára tóun pẹ̀lú aṣọ skul náà lọ́rùn nínú iléèwé náà eléyìí ogun ni o, ìfàsẹ́yìn ni àti ìdààmú àti wàhálà. nínú àwọn àlá burúkú bẹ́ẹ̀ òun náà tún ni kéèyàn òun máa ní ìbálòpọ̀ lójú àlá.
nínú àwọn àlá burúkú bẹ́ẹ̀ òun náà ni kéèyàn fojú ayé lẹ̀ kó má jẹun kó máa wá lọ jẹ tọ́kì lójú oorun kéèyàn máa jẹun lójú oorun. nínú àwọn àlá burúkú bẹ́ẹ̀ òun náà ni kéèyàn ó máa gba owó lójú oorun. gbogbo àwọn àlá burúkú báyìí òkùnfà àmúbọ́ àti ìfàsẹ́yìn ló júwe nínú ìgbésí ayé ẹ̀dá. tí ẹ̀dá bá wá lá ọ̀kan lára àwọn àlá burúkú báyìí ó di dandan fún ẹ̀dá bẹ́ẹ̀ kó tètè jáfáfá kó múra sọ̀rọ̀ ara rẹ̀ kó tọ̀ àwọn amòye lọ kí wọ́n tètè bá a múra sí i. torí bí bẹ́ẹ̀ kọ́ ẹni náà ti gba ogun láàyè nínú ayé ara rẹ̀ o. ẹ wò ó a máa tẹ̀síwájú nínú next episode. gẹ́gẹ́ bí mo ti sọ síwájú lẹ́yìn bá ń fẹ́ télọ̀ tí wọ́n bá yín rán aṣọ yín tó máa dáa púpọ̀ tàbí dry cleaner lẹ́yìn bá ń fẹ́ Albarka Tailor òun náà ni ẹ kàn sí. nọ́mbà wọn náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí wọ́n wà ní WhatsApp ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n dá yín lóhùn lẹ́ẹ̀kan náà. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ bá wa wo fídíò wa ẹ dákun jọ̀ọ́ ẹ bá wa share rẹ̀ kó ba lè jàǹfààní fáwọn ẹlòmíì náà. ẹ dẹ̀ tẹ notification button yìí sílẹ̀ fún àǹfààní àwọn fídíò wa tí ẹ tún máa padà wò. Itosona. ẹ wò ó oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fojú ayọ̀ wò wá tẹ́ ń fetí ayọ̀ gbọ́ wa mo tún ṣe é ládùúrà wípé ojú yín ò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wa náà kò ní di láéláé àwọn ọwọ́ tẹ́ fi ń bá wa share àwọn fídíò wa náà àkàndùn ò ní mú yín lọ́wọ́ á tún máa pàdé nínú next episode ó dàbọ̀.